A kú dédé àsìkò yìí, a kú ìsinmi òpin ọ̀sẹ̀, èyí kò ní jẹ́ òpin lágbára Ọlọ́run ọba. Àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára wa. Feli-feli TV lónìí ti ṣọjọ́ Sátidé, ọjọ́ àbámẹ́ta tó kángun sọ́sẹ̀, ọjọ́ kọkàndínlọ́gbọ̀n nínú oṣù kejì ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ ẹ tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń padà bọ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Pẹ̀lú bí gbogbo àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ṣe ń retí ohun tó dáa àti èso rere látorí igi ètò ìṣèjọba àpapọ̀ èyí tí Bọ́lá Ahmed Tinubu tó jẹ́ olórí fún ní orílẹ̀-èdè yìí, ní báyìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ òun ló ti ń lọ lábẹ́nú. Bẹ́ẹ̀ bá gbàgbé, nínú ọ̀sẹ̀ tá a wà yìí ni ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu ló fi orúkọ àwọn alákòóso rẹ̀ ránṣẹ́ sí àwọn ọmọ ilé-ìgbìmọ̀ aṣòfin àgbà orílẹ̀-èdè yìí tí ṣe ẹlẹ́ẹ̀kẹwàá irú ẹ̀ látọwọ́ ẹni tó jẹ́ olórí àwọn òṣìṣẹ́ sí ìjọba àpapọ̀ Fẹ́mi Gbàjàbíàmílà. Ní báyìí àwọn ìpínlẹ̀ bíi 28 ni ààrẹ Bọ́lá Tinubu ti láǹfààní láti mú àwọn alákòóso èyí tí ó bá ṣiṣẹ́ pọ̀, èyí tó kù àwọn ìpínlẹ̀ bíi 11 báyìí. Ọ̀rọ̀ ti wá jáde láti iléeṣẹ́ ààrẹ orílẹ̀-èdè yìí látọwọ́ ọ̀kan nínú àwọn òṣìṣẹ́ pọ̀ pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé ó ṣeé ṣe kí ètò ìṣèjọba Bọ́lá Ahmed Tinubu kó pín àwọn alákòóso iṣẹ́ kan, èyún àwọn iléeṣẹ́ ọba tí ń mójútó àwọn àkóso kan ní orílẹ̀-èdè yìí, kí wọ́n pín wọn níyà kí iṣẹ́ ọ̀hún kó lè fọwọ́ kanwọ́, kí ohun gbogbo kó lè túbọ̀ gbìnàyà ní ti dáadáa sí síwájú sí àwọn iléeṣẹ́ ọba, àwọn àkóso ọ̀hún èyí tó ṣe ìṣàkóso fún ọ̀rọ̀ agbára, ilé ìgbé àti ọ̀rọ̀ iná ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ọ̀rọ̀ iṣẹ́ bákan náà ìdàgbàsókè àti ètò ẹ̀kọ́ ní orílẹ̀-èdè yìí, bákan náà àkóso eléyìí tó rí sí ìṣẹ̀lẹ̀ ìjàmbá àti ohun tó ní ṣe pẹ̀lú ìdàgbà lórí ayélujára ní orílẹ̀-èdè yìí, tó fi mọ́ àwọn ìṣàkóso bẹ́ẹ̀ tó jẹ́ pé méjì mẹ́ta ni wọ́n wà lábẹ́ ìṣàkóso kan, ṣùgbọ́n wọ́n ní báyìí wọ́n yóò pín wọn yẹ́lẹ́yẹ́lẹ́ kí iṣẹ́ ọ̀hún kó lè túbọ̀ múnàdóko dáadáa sí kí ohun gbogbo kó lè máa tẹ̀síwájú bí a ti kọ̀wé rẹ̀. Ènìyàn kan rèé tó ti fìgbà kan ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú olóògbé tí í ṣe olórí orílẹ̀-èdè yìí láyé ológun tẹ́lẹ̀ rí, General Sani Abacha, èyún General Lawrence Ọ̀nàjà àti àwọn àgbààgbà lápá gbogbo orílẹ̀-èdè wa Nàìjíríà Middle Belt ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fi ìdùnnú àti èròǹgbà wọn hàn báyìí lójúnà láti ṣe àtìlẹ́yìn fún Abdullahi Ganduje kó lè jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC lórílẹ̀-èdè yìí. Bẹ́ẹ̀ bá gbàgbé, ọ̀sẹ̀ kan ó lé díẹ̀ sẹ́yìn lẹ́ni tó jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC ní orílẹ̀-èdè wa Nàìjíríà, èyàn ọ̀gbẹ́ni Adamu ló kọ ìwé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún, àtẹni tó jẹ́ akọ̀wé àgbà fún ẹgbẹ́ òṣèlú náà Iyọlá Omiṣore. Láti ìgbà náà Adélé Alága iná fi sórí àga ọ̀hún, ṣùgbọ́n lọ́wọ́ báyìí ẹgbẹ́ òṣèlú APC àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n ti gbà lérò láti mú Abdullahi Ganduje tó ti fìgbà kan jẹ́ gómìnà tẹ́lẹ̀ rí ní ìpínlẹ̀ Kano kó wá jẹ́ alága ẹgbẹ́ òṣèlú ọ̀hún ní orílẹ̀-èdè wa Nàìjíríà, síwájú kí wọ́n tó ṣe ìpàdé àpérò eléyìí tó jẹ́ oní gbogbogbò tí ó milẹ̀, níbi tí wọ́n yóò ti yan alága ìmíì fún ẹgbẹ́ òṣèlú ọ̀hún. Àwọn àgbààgbà láàrin gbùngbùn orílẹ̀-èdè wa Nàìjíríà àti ẹni tó ti fìgbà kan jẹ́ ajagunfẹ̀yìntì Lawrence Ọ̀nàjà pẹ̀lú àwọn ènìyàn kan ni wọ́n ti ń fi ìfẹ́ wọn hàn láti ṣe àtìlẹ́yìn fún Abdullahi Ganduje kó lè jẹ́ alága fún ẹgbẹ́ òṣèlú APC. Ní báyìí ọ̀rọ̀ àmọ̀ràn ló ti lọ sí ọ̀dọ̀ àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń ṣọ́ ibodè ní orílẹ̀-èdè wa Nàìjíríà, Nigerian Customs Service, pẹ̀lú ìkìlọ̀ wípé wọn kò gbọ́dọ̀ ṣí agbára lò
pẹ̀lú àwọn ohun ìjà èyí tí wọ́n gbé fún wọn bí ìbọn àti àwọn nǹkan míì èyí tí wọ́n ní kí wọ́n fi máa dáàbòbò ara wọn ní ìgbà tó bá dàbí ẹni wípé ojú ogun fẹ́ le o. ọ̀rọ̀ ọ̀hún èyí tó jáde pẹ̀lú ìkìlọ̀ yìí látọnu ọ̀gá àgbà yányán o fún ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè wa Nàìjíríà eyín Adéwálé Adéníyì ní ìgbà tó ń sọ̀rọ̀ ọ̀hún nílùú Àbújá níbi ìpàdé kan èyí tí wọ́n gbé kalẹ̀ èyí tó ń ró wọn lágbára àti ìdánilẹ́kọ̀ọ́ lórí bí àti lo ohun agbára fún ìdáàbòbò ara ẹni lẹ́nu iṣẹ́ ogun ní ìgbà tí ojú ogun bá fẹ́lẹ̀. Adéníyì tó jẹ́ ọ̀gá àgbà fún àjọ ẹ̀ṣọ́ aṣọ́bodè orílẹ̀-èdè yìí ló sọ̀rọ̀ ọ̀hún di mímọ̀ pẹ̀lú ìkìlọ̀ fún gbogbo àwọn ẹ̀ṣọ́ aṣọ́bodè jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà wípé wọn ò gbọ́dọ̀ lo àwọn ìbọn àti ohun ìjà olóró èyí tí wọ́n kó fún wọn o lọ́nà eléyìí tí kò bófin mu tàbí kí wọ́n máa lo ohun ìjà ọ̀hún láti fi kọjú ìjà sí àwọn ará ìlú tí í ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. wọ́n ní pàtàkì ohun ìjà ọ̀hún èyí tí wọ́n kó fún wọn ní fún ìdáàbòbò ara wọn ní ìgbà tó bá dàbí ẹni wípé ojú ogun ọ̀hún ó fẹ́ le o. ọ̀rọ̀ ọ̀hún tí Adéníyì tẹ pẹlọmọ́ nílùú Àbújá níbi ìpàdé náà èyí tó wáyé o èyí tí ṣe ti ọdún 2023 níbẹ̀ ló ti wá sọ ó ní ní báyìí o àwọn ẹ̀ka kan tí ó máa ṣe àmójútó fún àwọn ẹ̀ṣọ́ aláàbò tí ń bẹ lẹ́nu ìloro àti lójú òpópónà jákèjádò ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọn yóò gbé wọn dìde ó ní èyíkéyìí nínú ẹ̀ṣọ́ aṣọ́bodè èyí tó bá ṣe ọwọ́ agbára lò tàbí wọ́n fi ẹ̀sùn rẹ̀ kàn ní iléeṣẹ́ aṣọ́bodè ọ̀hún ni wọn yóò fi ìyà eléyìí tó lẹ́tọ̀ọ́ sí ni wọn yóò fi jẹ o lábẹ́ òfin. lákòótọ́ nínú ìròyìn wa fún tòní gbajúgbajà obìnrin wàwàwówó ti ṣe ọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tó ń kọrin takasùfèé Tẹniọlá Àpáta tí gbogbo èèyàn mọ̀ sí Tẹni Makanaki Tẹni entertainer ohun mà ló ti padà sọ̀rọ̀ jáde báyìí o lórí ìkànnì ayélujára Instagram rẹ̀ lánàá ti ṣe ọjọ́ Jímọ̀ wípé láàrin bí ọ̀sẹ̀ kan ó lé sẹ́yìn èyí tí ó dàbẹ́ ni wípé òjòjò ṣe ògún òun ara ògún òun ò lè ó ní òun tiẹ̀ ti rò wípé bóyá òun ti fẹ́ra kù ní wípé bóyá ọmọlérí àti ṣe oyún òun ní da òun láàmú láláìmọ̀ wípé àìsàn ibà lásán ni o. lákòótán nínú ọ̀rọ̀ Tẹniọlá Makanaki ó padà dúpẹ́ o lọ́wọ́ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ èyí tí wọ́n ń pè tí wọ́n ń ké lásìkò èyí tó jẹ́ pé ara òun ò lè tó dáadáa o olóhùn dúpẹ́ lọ́wọ́ wọn o láti wí pé ibà lásán ní da òun láàmú kì í ṣe oyún èyí tó ń rò wípé bóyá ń da òun láàmú ní da òun láàmú o láàmú ṣùgbọ́n lọ́wọ́ báyìí ó ní pẹ̀lú gbogbo ìgbìyànjú àti akitiyan tó ń tí oògùn nílò ó ní ara ti le kókókó lára táde báyìí ara àwọn ti le òun tún lè ṣe ju tàná lọ ó ní Ọlọ́run kò ní jẹ́ kí àìsàn kó ṣe ẹnìkọ̀ọ̀kan wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde nínú fọ́nrán kan eléyìí tí Tẹni Makanaki tó fi sórí ìkànnì Instagram rẹ̀ lánàá níbi tí ti dúpẹ́ lọ́wọ́ àwọn olólùfẹ́ rẹ̀ àti Ọlọ́run tó fún ní àlàáfíà. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ àbámẹ́ta ọjọ́ sátidé tó kángun sọ́sẹ̀ títí dìgbà míì tẹ́tù máa láǹfààní sí ọ̀tún rẹ̀ míì mo gbà á ládùúrà wípé ojú tí ẹ fi ń wò wá ò ní fọ́ etí tí ẹ fi ń gbọ́ wa kò ní yéye owó ò ní tán lọ́wọ́ gbogbo wa àmín. Fúnmi Adénúgà lẹni tó mú ìròyìn wá sí ojú amóhùnmáwòrán yín ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.